Àtùpà la fi ń ṣe é gbọ́dọ̀ kú o. Àtùpà la fi ń ṣe é gbọ́dọ̀ kú o. Aláàjì Haruna é gbọ́dọ̀ kú láéláé. Àtùpà la fi ń ṣe é gbọ́dọ̀ kú o. Ọládégà ti wà é gbọ́dọ̀ kú láéláé. Àtùpà la fi ń ṣe é gbọ́dọ̀ kú o. Aláàjì Haruna Ọládégà ńkọ́. Àtùpà la fi ń ṣe é gbọ́dọ̀ kú o. Wọ́n gbé orí mọ̀nàmọ́ná àsùnwọ̀n láàdé o. Wọ́n pò orí òjò làwọn àsùnwọ̀n lọ́ọ̀bà ni. Ẹ wo ya Alhaji Haruna Ọládégà bó ti sunwọ̀n tó bọ́jọ́ gbogbo mu. Bí àdá ogún ọdún àpé o. Bí àdá ẹgbẹ̀rún oṣù àpò ní dandan ni. Alhaji Haruna Ọládégà o. Ọlọ́jọ́ bí òní ẹ mọ́ dákọ̀jọkọ̀jọ. Inú ilé lẹ bá wà ní ẹ wò dé, ẹ̀yìnkùlé lẹ bá wà ní ẹ wọ̀ kọ́kàn lé. Ìyẹ̀wù lẹ bá wà ní ẹ wọ̀ dẹ̀dẹ̀ ó tóró ní níṣọjọ́ bí ẹ̀yin gangan. Ọlọ́jọ́ bí òní ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún nílé ayé. Wàá pẹ́ bí àwọn aráwájú ti ń pẹ́ o. Òní bá fọwọ́ tì í, a kì í foyín sẹ́nu kárò ojú kòkó. Ayé rẹ̀ adùn ni. O sì ní mọ̀kòrò láéláé lágbára Elédùmarè ọba. Alhaji Haruna o. Ọládégà ní ẹ mọ́ gbọ́ dídùn ẹnu mi ẹ kú ọjọ́ bí òní. Ẹ sì dákun ẹbí mi pé ta ní gbé ń wá bí. Àwọn aya rẹ ló rán mi níṣẹ́ o. Àwọn aya ọlálùbáríkà ló fi wé pè mí. Wọ́n pè mọ́ bọ̀ ní gbàǹgede. Wọ́n ní odídẹrẹ́ tó lókun níṣe. Wọ́n gbá àlùkò ńkọ́ ṣebí tọlọ́sà níṣe. Wọ́n ní Alhaji Haruna Ọládégà tiwa níṣe kẹ́ẹ̀pẹ́ gbó nílé ayé. Happy birthday to you o. Ọkọ olóríire tí ṣọjọ́ òbí lò ní gangan ni. Mrs. Kabiratu Ọládégà ní kí n wí fún yín. Wọ́n pé ẹ kú ọdún àṣeyíṣàmọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́ṣe ọdún dùnú ọdún ire ni. Mrs. Àgbékẹ́ Ọládégà ní kí n dáadáa. Ó ní kẹ́ ẹ gbó bí olúgbógbó ti ń gbó, kẹ́ ẹ gbó bí olúgbògbò ti rí gbò, kẹ́ ẹ fọwọ́pá kẹ́ ẹ fèrègì ìjòbí lọ́lá ọlọ́wọ́n ba. Àwọn aya rẹ wá pé ẹ ní mọ sàré ọmọ, ẹ ní mọ sàré aya. Wọ́n pé ẹ ti ṣe tọdún ọdún èyí tó dùn mọ́ gbogbo wa nínú. Ẹ ó ṣe tẹ̀mí ìsìn lọ́lá Elédùmarè. Ẹ ní kánjú kú, ẹ ní ìdààmú, ẹ wá ní ṣìṣe lọ́lá Elédùmarè. Ẹni bá wá pé ẹ kú ló máa ṣíwájú yín kú. Àwọn aya rẹ ní kí ọ dáadáa. Mrs. Kabiratu Ọládégà ní kí n ṣe yín ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mrs. Àgbékẹ́ Ọládégà ní kẹ́ ẹ mọ́ dákọ̀jọkọ̀jọ. Wọ́n lè ní níṣọjọ́ bí ẹ̀yin gangan. Wọ́n wá ní ìta wéré ń wéré kí n ta wàràwàrà kí n mọ̀ relé àwọn bàbá tó bí i lọ́mọ gangan. Alhaji Haruna Ọládégà ṣé kí n mọ̀ lọ ṣòòsì nǹkan kan ṣé ń gbọ́ dídùn ẹnu mi. Àní ṣé kí n mọ̀ relé àwọn bàbá tó bí i lọ́mọ gangan ṣé ń mọ̀ lọ ṣòòsì nǹkan kan. Alhaji Haruna o. Ọmọ ọlọ́tà lóde yẹ̀sì o. Ọmọ Zolu lèrè wé ọmọ òjùbẹ̀ kéré lẹ́kọ̀ọ́. Ọmọ ọ̀gbàrá tí lálẹ́ sẹ́yìn ń já lọ́jọ́ ọjọ́ sí. Àgbàrá owó àgbàrá ọmọ èyí tó lálẹ́ sẹ́yìn ń já lọ́jọ́ ọjọ́ sí. Oníkọ̀ọ́lé ni wọ́n ọmọ múra. Ọmọ ajá tí mú omi kíkan. Alhaji Haruna Ọládégà ẹ mọ́ gbórí kí àwọn bàbá tó bí i lọ́mọ gangan. Ọmọ àròlé onígbàdo ọmọ èyí gà á. Ọmọ ọlọ́tà lóde ìyẹ̀sì. Ọmọ Zolu gbẹ̀sà ni mo ń ké sí. Ọmọ ogun àjọbọ ọmọ alógun lẹ́yìn kùlé. Ọmọ olúwo àképe ọmọ ogun mọ́lọ́ngbò ọmọ onítòlú àjò tó jó nífẹ̀ẹ́ gbáre owó. Ọmọ azálú ọmọ ẹlẹ́ṣin ọba ọmọ ògbélé lókè farajọ aládì leléyìí ni àbẹ́nìyàn ènìyàn leléyìí kì í ṣaládì rárá. Ọmọ oníkọ̀tán ọ̀tá ni wọ́n kílé àwọn bàbá tó bí i lọ́mọ. Ọmọ olórùbú ẹ̀pà gangan ọmọ onígbẹ̀sàmálẹ̀ yìí o. Alhaji Haruna Ọládégà
ọmọ gbẹ́sàmàlé ọmọ abégúnjẹ̀bọ má bàrọ̀ ọ̀hún ọmọ bá bárígún àgbọ́dọ̀ ṣẹbọ bá ara kàlàmàgbò àgbọ́dọ̀ ṣòro wọ́n wá pé bá bárí wọlé wọ̀de táàrí wọlé wọ̀de táàrí wọlé wọ̀de àgbọ́dọ̀ ṣèwọ́pá nílé bàbá tó bí yín lọ́mọ ọmọ mo dáhùn gbé mo rí bù rẹ̀ sùn mo dá tí kọ̀kọ̀ mi ò rí bù lọ́wẹ̀ ọjọ́ táwọn bàbá ńlá kú bàbá yín dọ́jọ́ òrò níkọ̀ léèlé ọjọ́ yẹn ni wọ́n dójú ogun nílọ ta ló fẹ́ fọdún jíjẹ sílẹ̀ bọ́dún ogun lọ ogun ló ní ikú orò ló ní í jẹ ibẹ̀ ni mo ti bó ní tèmi tán nílé àsẹ́yìn orò ọmọ abẹ́díbẹ́díbẹ́díbẹ́díbẹ́díbẹ́dí mọ́ ọkọ̀ gangan ni mò ń wí sí ṣebí yùmùyùmù lóró ń ké nílé bàbá tó bí yín lọ́mọ mo pé káwọn bàbá ńlá yín wá fọdún orò yìí ràn mí lọ́jọ́ sí wọ́n ní wóbi nígbà tòun torógbó kí n wọ́ ọmọdékùnrin mẹ́sàn kí n wọ́ ọmọdébìnrin méje kémi wá ṣòṣù káràbàtà kí n róhun gbẹ́bọ lọ sójú tálé bàbá tó bí yín lọ́mọ gangan ojú lóge àmọ́ kí akéwì mo wá gbogbo ohun èlò yìí tán kàkà káwọn bàbá ńlá kù bàbá ẹ̀yìn wá fọdún orò yìí ràn mí lọ́jọ́ sí Alhaji Haruna Ọládégà igi pẹlẹbẹ náà fi lé ń lọ́wọ́ mo fín kò mọ̀ dún o ìgbà tí n tó gbèlulẹ̀ ló wá kun yùmùyùmù nílé bàbá tó bí yín lọ́mọ àṣẹ iṣẹ́ mọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ ṣe ọdún dùnú ọdún ire ni ká ẹ gbọ́ bí olúgbogbo ti ń gbó torí lọ́dún ilá mọ́ọ̀sọ lógún ikọ̀ á sì mọ́ọ̀sọ lọ́gbọ̀n àṣẹ iṣẹ́ mọ́dún ọdún owó àṣẹ iṣẹ́ mọ́dún ọdún ọmọ àṣẹ iṣẹ́ mọ́dún ọdún àìkú tí ń ṣe bàálẹ̀ ọ̀rọ̀ ní ìlọ́lẹ̀ Elédùmarè Mrs Kabirat Ọládégà ní kíyìn Mrs Àgbékẹ́ Ọládégà ní kíyìn dáadáa wọ́n pé ẹ kú ọdún àwọn aya yín ló gbé wá sí ìgbàlẹ̀ lòdì náà ní kí n mọ̀ kí yín lógún kí n mọ̀ kí yín lọ́gbọ̀n wọ́n pé ẹ kú ìyèdún o.